nǹkan dúdú kí la lè pè ní nǹkan dúdú kí ni ó sọ ètò èmi máa fẹ́ pè létò pátá báwa níwájú wòlíì èmi fẹ́ pè lóògùn máa pè ní ètò kí ni ó lè sọ ètò di nǹkan dúdú ṣé lóòótọ́ ni pé táwọn kan bá lo ètò pè ní dúdú yìí o kò ní bá ìṣẹ̀dá wọn mu iṣẹ́ ìwọ̀n ló pè ní nǹkan dúdú sà. wọ́n ní sọ́wọ́n náà pè ní nǹkan dúdú. ẹ ṣe olóòtú ṣe rí gbogbo nǹkan tó jẹ́ nǹkan dúdú kọ́ ló ń ṣiṣẹ́ dúdú bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó dẹ̀ ń jẹ́ nǹkan funfun kọ́ ló jẹ́ iṣẹ́ funfun ló ń ṣe so tá bá ń sọ̀rọ̀ nípa nǹkan dúdú ìta nídìí ni pé ìmísí Ọlọ́run Olódùmarè wà nínú ẹ̀ ẹ mọ̀ pé àwọn kankan wà tẹ́ pé wọ́n pe àwọn kan ní adáhunṣe bẹ́ẹ̀ni adáhunṣe ni pé wọ́n ní ètò Ọlọ́run nínú ẹ̀ wọ́n ti believe pé Ọlọ́run ti fún àwọn ní gift kìíní yẹn àwọn ti mọ̀ iṣẹ́ tí kìíní yẹn dẹ̀ ṣe ni àwọn fúnra wọn dẹ̀ mú wọn dẹ̀ lò so nǹkan tèmi rò pé nǹkan tán lè pè ní dúdú nìyẹn because ìmọ̀ èèyàn nìkan ló wà lórí ẹ̀ kò dàbí nǹkan tó jẹ́ pé ẹ̀yẹn máa wo gbogbo irú àwọn 7 nǹkan kan yìí nígbà tí Ọlọ́run pa láṣẹ gbogbo ń ta máa lò ta kó mọ́ra wọn ta bá ṣe tán àwa tún wá kó sílẹ̀ àṣẹ̀ṣẹ̀ wàá tan iná ẹ̀mí kan yìí ká àṣẹ bẹ̀rẹ̀ prayer àti ìṣọ́òru lórí ẹ̀ ṣe ti pé ó ti yàtọ̀ sí pé ọwọ́ ènìyàn ló gbé so eléyìí mọ Ọlọ́run ni a mọ̀ pé a lè dá ṣé fún kó tẹ̀ pọ́ ẹ̀mí mọ́ ló sọ fún wa pé kíní yìí o ká máa ṣe báyìí ká máa lò báyìí o resort tó máa fún wa ni o ẹ mọ̀ pé Kristi gan fúnra rẹ̀ nígbà tó wà láyé kò ṣe ohunkóhun láì ṣe bíyá pé ẹ̀mí mímọ́ darí ẹ̀ Bíbélì gan fi yé wa pé ẹ̀mí mímọ́ darí Jésù sí aginjù ìgbà kan wọ́n gé ènìyàn kan ní etí Jésù láti mú itọ́ ẹnu ẹ̀ tẹ́ bá mọ̀ pé ètò láyé ètò ní ayé bẹ́ẹ̀ ni ó mú itọ́ yẹn ó fi mú kún amọ̀ tó wà nílẹ̀ kò yẹ yín sìn ó sọ ọ̀rọ̀ kan sí ṣé ẹ understand nígbà ó sọ̀rọ̀ sí ó pò ó fi lẹ etí yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan yẹn dẹ̀ ṣe. àmọ́ wá di awọ. lẹ́sẹ̀kẹsẹ̀ ó bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ó ṣe because ẹ̀mí mímọ́ ti wà pẹ̀lú ẹ̀ ọwọ́ Kristi lẹ̀ ń rí ọwọ́ kan tún ti pẹ̀lú bẹ́ẹ̀ ni ẹni tó gbélé lọlé sí akàn rò pé ok mo rí pẹ́ẹ̀fù àwọn pẹ́ẹ̀fù kan wà pẹ́ẹ̀fù tèmi fúnra mi ń lò 350,000 mi ń rà mi ń lò owó pẹ́ẹ̀fù mi lásán ó ju gbogbo kinní yìí lọ bẹ̀tí iṣẹ́ tí kinní yìí máa ṣe ó lè mú mi ra company pẹ́ẹ̀fù mi tádùn àbá gbà tán mo lè ra company pẹ́ẹ̀fù mi yẹn mo lè ra company ẹ̀ ẹ̀rí iṣẹ́ tí 77 yìí máa ṣe ó lè mú mi kí n ra pẹ́ẹ̀fù yẹn company pẹ́ẹ̀fù yẹn bó ṣe lè hùn kí company yẹn kó náwó tó ẹ̀rí nǹkan tẹ́ a máa fojú wò pé pẹ́ẹ̀fù bàbá pẹ́ẹ̀fù kọ́ ó jura wọn lọ gan because ẹ̀mí mímọ́ ó dàpọ̀ pẹ̀lú eléyìí ìyẹn ìmọ̀ èèyàn lásán ni. Bàbá bẹ́ẹ̀ni lára àwọn tí wọ́n wà káàkiri àgbáláyé léèyàn adarí wọn ṣé àwọn kan ti wà tí wọ́n lè sọ fún wọ́n lè jíṣẹ́ fún pé sá fún nǹkan dúdú funfun ni kò máa lò. ó possible bẹ́ẹ̀ni ó possible ṣe rí destiny nǹkan tó pè ní destiny àwọn nǹkan tó pè ní destiny ó máa ń mú àwọ̀ dání destiny ní rainbow ni oríṣiríṣi kọ́lọ̀ ló wà ń bẹ̀ tán bá jẹ́ pé irú èèyàn bẹ́ẹ̀ irú èèyàn wọn lẹ máa rí pé wọ́n máa pa àwọn idán oríṣiríṣi ó máa láìkì bí nǹkan bí idán. Rambo lòun mú wá ní bẹ́ẹ̀ni àti wáyé ẹ̀ nìyẹn ìràwọ̀ yẹn máa ń tayọ ṣùgbọ́n máa ń ní problem púpọ̀ irú ìràwọ̀ yẹn máa ń jẹ́ àtàpàtà dìde wọn kì í wá nídìí ibi ẹni tó ti nọ́rọ̀ tó ti nọ́lá ó máa dìdí ó máa ṣẹ́yọ ni wọ́n máa jẹ́ níyà wọ́n á pọn lójú wọ́n á ní lára á dàbí pé kò sọ Ọlọ́run mọ́ ṣùgbọ́n irú wọn máa ń gbàgbọ́ nínú Ọlọ́run nítorí ìràwọ̀ tán ní end ìràwọ̀ yẹn béèyàn náwó kan sọ pé òun ni ẹni tó náwó jù ní gbogbo Áfíríkà ẹni tí ìyà jẹ yẹn lè padà wá náwó jù wọn lọ nítorí ìràwọ̀ ẹ̀ nínú ìrìn àjò ẹ̀ ó máa làṣà ni ẹ̀rí so irú èèyàn bẹ́ẹ̀ wọ́n lè máa sọ fún pé kó lè mọ́ra ẹ̀ ẹlòmíì white ní tẹ́ bá tẹ̀ ti rí báyìí tó bá ṣì ń lójú ẹ̀rí ìràwọ̀ ẹ̀ funfun bí snow lẹ́ máa rí so irú èèyàn bẹ́ẹ̀ ẹni ẹlẹgẹ́ ni irú wọn náà máa ń pè ń wòlíì irú wọn náà máa ń pè pé bóyá èèyàn kan tó jẹ́ pé ó máa ṣe bí abàmì
ṣé you understand wọ́n máa ṣe nǹkan tó strange nǹkan táwọn èèyàn ò lè ṣe ó máa ṣe irú wọn náà máa ń nógun o irú wọn ó máa ń di ọba ṣé you understand irú wọn náà máa ń sọ̀rọ̀ Ọlọ́run nítorí Bíbélì sọ pé funfun gbòò ní ọ̀rọ̀ Ọlọ́run so irú wọn náà máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀rí tí ayé èèyàn bá ń dàrú láì ṣe pé ó fún yàn légbògi tó bá kánsẹ́lì yàn ayé ẹni á nítumọ̀ because ó máa lọ sí ọ̀kan ọ̀nà because ìmọ̀ Ọlọ́run wà fún nítorí white destiny tó ní àwọn kan wá wà bẹ́ẹ̀ ṣe ni wọ́n ní dark destiny bẹ́ẹ̀ ni ìràwọ̀ tó dúdú bẹ́ẹ̀ ni àwọn náà máa ń nídìí iná wọ́n máa ń nídìí light but shadow náà máa ń ní bẹ́ẹ̀ ni torí tí dark bá pọ̀ jù ó máa ń mú shadow white wá irú wọn ò jẹ́ nílé egúngún jẹ́ nílé orò jẹ́ nílé in fact tó bá ń jẹbọ lóríta a máa ṣe fún irú wọn ló máa ń láìkí kan fa wàhálà kan ṣe ọmọ gbà míì ṣọmọ onílẹ̀ ngbà míì ṣe nǹkan tó jẹ́ pé nǹkan tó máa ṣàkàtà títí nǹkan tó máa jẹ́ pé àwọn tó kù máa fíà ẹ̀ lójú ọ̀nà pé ó ń bọ̀ òun ló ń bọ̀ yẹn òye ń sìn ó máa là bẹ́ẹ̀ ni so àwọn nǹkan wọn yìí destiny sà ó dàbí fóònù yìí ni tẹ́ bá wo fóònù yìí àti fóònù mi fóònù yìí possible kò nágbára so àwọn bẹ́ẹ̀ ni destiny rí destiny ẹlòmíì bẹ́ẹ̀ ṣe rí yẹn àwọn tó bá yẹ kán ní white destiny wọn gbọ́dọ̀ máa purọ́ wọn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ẹ̀yìn wọn gbọ́dọ̀ máa ṣèké wọn gbọ́dọ̀ máa ṣèkà bẹ́ẹ̀ ni wọn gbọ́dọ̀ dẹ̀ dúró ti Ọlọ́run bẹ́ẹ̀ ni irú wọn yẹn bí wọn fi bẹ́ẹ̀ lo nǹkan kan púpọ̀ tó bá lọ nínú àdúrà tó bá bomi tó kàn ń dà síta àbí pé kíru wọn ríru 7-7 nítorí white lélẹ̀ anything tó bá pè ní white wà even black gan bá lára mu ẹni tó bá sọ pé white ní sà black gan ó bá lára mu tẹ́ bá rí inú ọ́fíìsì ẹ rí pé gbogbo nǹkan bẹ̀ white ni mo fẹ́ jẹ́ káwọn èèyàn mọ destiny mi ni ṣé you understand destiny mi bí mo ṣe wà yìí mo mọra mi mo mọ̀ pé white ni mí bẹ́ẹ̀ ni mo mọ̀ pé white that's why mo máa ń try láti ṣọ́ṣe torí pé ìtẹ́lẹ̀ mi bá ṣe tó bá mú jẹ mo lè ṣe kó jẹ́ pọ́n sọ pé bàbá kí wàá ní ipò ọṣẹ dúdú nínú ayé ẹni tí wọ́n ní kò gbọdọ̀ lò dúdú. ipò ọṣẹ dúdú kò ń ṣe pé ọṣẹ dúdú yẹn ni ó mátà bí kò ń ṣe nǹkan tó le tó wà nínú ẹ̀ bẹ́ẹ̀ ni kò ń ṣe dúdú bó ṣe black yẹn nǹkan tó wà ń bẹ̀ nǹkan tó wà ń bẹ̀ náà fi sọ nǹkan líle náà fi sọ ní dúdú àyìnmọ́yé ọṣẹ funfun tó bá fojú ẹ̀mí wò wá rí pé dúdú ni. àwọn kọ́lọ̀kọ́lọ̀ báyìí. bẹ́ẹ̀ ni dúdú ni. bẹ́ẹ̀ ni tó bá fojú ẹ̀mí wò wá rí pé dúdú ni. bẹ̀tẹ̀ tó bá lójú ẹ̀mí tó bá wo gbóhùn tẹ́yìn ń wò yìí kò lè pè ń dúdú láéláyè. tó dà mọ́. bàbá kò lè pè ń dúdú ẹ̀tẹ̀ ìwé eléyìí tó dàbí dúdú yìí ẹ̀ lè pè ń dúdú. bẹ́ẹ̀ ọṣẹ Ghana ni mo fi ṣe. ẹ̀là fúnfún gbòòní. ẹ̀ lè ẹ̀fà pè ń dúdú bó ṣe wà yìí and then kò sí bóríyàn ṣe lè burú téèyàn bá lò tó bá lò fún 7 days ó dá mi lójú pé nìyẹn máa là àṣẹ Ọlọ́run ti wà ń bẹ̀ mo tún yàtọ̀ sí pé ẹlòmíì ṣe mọ̀ pé Nàìjíríà àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn time táwa yìí revealing time ni gbogbo nǹkan tó wà ní kọ̀rọ̀ ọ̀run máa tú ó ń bọ̀ ní gbangba tẹ́rí tẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣọ́ṣe ní this time bẹ́ẹ̀ ni ó jẹ́ president ó jẹ́ governor ó jẹ́ èèyàn tó gbó lórílẹ̀‐èdè ayé yìí ní àsìkò tá a wà yìí àsìkò tọ́lọ́run rí fi nǹkan tó ń yí ọwọ́ padà ní. nǹkan jàǹbá tí ò bá wá ó di 200 years kó tó wá àwọn tó dẹ̀ fẹ́ ṣe jàǹbá yẹn tó wà nísìn àwọn náà máa padà wá tí n bá fẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ sí sọ àwọn president another country others country máa sọ àwọn president àwọn kankan wọ́n máa padà wá Ọlọ́run ò gbà wọ́n láyè gbogbo nǹkan tó ń fẹ́ wá ṣe lèmi ti rí lóòótọ́ jù mí lọ lọ́jọ́ orí o bẹ̀tì mi sí nínú Ọlọ́run ẹ gbàgbé gbogbo bó ṣe lè wọ ọ̀gá tó nínú yàrá ni máa wà tí máa mọ nǹkan tí gbogbo èèyàn ń ṣe nínú ilé ẹ̀ àti bó ṣe fẹ́ jẹ́ àti nǹkan tó jẹ́ àti irú star tó nítọ̀hún gbé wá látọ̀dọ̀ Ọlọ́run tó dá gbogbo ayé so a ti fi yé mi pé àsìkò yìí tá a wà yìí àsìkò tí Ọlọ́run fẹ́ yí ọwọ́ nǹkan padà ni ẹ máa wo gbogbo àgbáyé tẹ́ rí yẹn Nàìjíríà ṣì máa dájú gbogbo àgbáyé lọ. tẹnumọ́ kí ní ìlú
bàbá Nàìjíríà máa dájú gbogbo àgbáláyé lọ. bàbá wọn láì fẹ́ ṣe láwọn tó wà ń ta yìí àwọn jẹgúnjẹ. ẹ̀yin má wọrí iṣẹ́ àdìká máìkì kàbáyékèlè à ń sọ̀rọ̀ nípa ẹ̀mí ẹ̀ ń sọ̀rọ̀ nípa àwọn Mr. President Mr. Governor ṣé èèyàn ẹ̀mí ni wọ́n ni èèyàn ara lásán ni wọ́n nípa ìmọ̀ wọn náà ń ṣiṣẹ́ ọgbọ́n wọn náà fi ń tò kò yẹ yín àdúrà táwa ń gbà fún wọn ní ṣáàdò ẹ̀mí tí wọ́n rí I'm telling you ṣùgbọ́n nígbà tọ́lọ́run bá fẹ́ ṣiṣẹ́ kò ní kọ́ńtàtì kó tó ṣe é ní kàràkọ́ àkèlì bàbá tọ́lọ́run bá fẹ́ lo òpè tí ó lè kọ ìdígò sí ipò pírẹsidẹ́ǹtì tí bàbá méjì wà ẹ gbàgbọ́ pàdé bẹ́ẹ̀ láì ní tẹ̀ka fẹ́nìbọ́dì ó máa ń ju ọgbọ́n ìmọ̀ àti òye èèyàn lọ tí ọlọ́run bá fẹ́ ṣiṣẹ́ ẹni tó bá ti mì yìí a máa fi gbogbo ògo fọlọ́run ẹ lè máa wo nǹkan tí mo sọ pé irọ́ ni ó strange kò lè ṣẹlẹ̀ kí ni ò lè ṣẹlẹ̀ ẹni tó mú ilẹ̀ ṣú tó dẹ̀ tó mú ilẹ̀ máa mọ́ tẹ́ẹ̀dẹ̀ lò ó láàrin méjèèjì ó pa ẹnìkan ó fẹ́ nìkan sílẹ̀ ẹ wá ní kò lè ṣe ń tóhùn irọ́ pátápátá òye kékeré tẹ ní òun lè fi ń sọ bẹ́ẹ̀ tí èèyàn bá ní ìbẹ̀rù ọlọ́run tó dẹ̀ mọ̀ pé ọlọ́run lè ṣe gbogbo á fi gbogbo ògo fún nǹkan tẹ́mi ń sọ fún yín ni pé Nàìjíríà yìí gbogbo àwọn tó wà ń bẹ̀ ìsìn wọn máa try wọn máa gbìyànjú torí àwọn náà ẹ mọ̀ nǹkan míì wà tó mú ojú tì wá àwọn náà fẹ́ try pé káwọn ṣe bẹ̀ẹ̀tì tọ́lọ́run ò bá yọ̀ǹda kan ṣe wọn ò ní rí ṣe wọ́n máa try ẹni tí ọlọ́run fẹ́ yọ̀ǹda yẹn wọ́n á ti parí gbogbo iṣẹ́ yẹn tán Nàìjíríà ló kù ní gbogbo àgbáláyé Nàìjíríà ṣẹ́rí Jésù tẹ̀ ń pè yẹn àwọn ìran bàbá ńlá bàbá ẹ̀ Nàìjíríà iná ti kúrò bàbá bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí n bá tún lọ́bẹ̀ yẹn ó máa yà yín lẹ́nu gan èmi ò ń gbọ́ràn lẹ́nu yàn àbí bàbá pásítọ̀ kan àbí bàbá wòlíì kan èmi kò sí tó kàn mí pẹ̀lú anybody o in tó kàn mí pẹ̀lú ẹ̀mí mímọ́ tó ju gbogbo wòlíì lọ tó dẹ̀ máa sọ̀rọ̀ fún mi báyìí mi dẹ̀ kí n jà níyàn nítorí pé ẹ̀yin náà wò èèyàn bá yín sọ̀rọ̀ kò séèyàn kankan nu yàrá yín ẹ dẹ̀ ń gbọ́ téèyàn bá yín sọ̀rọ̀ ó dẹ̀ ń sọ̀rọ̀ kìtìkìtì pé bó ṣe rí rèé o á tún máa sọ fún yín pé o ò béèrè question lọ́wọ́ mi èyí náà á máa sọ pé ok eléyìí náà kọ́ ni bó ṣe rí rèé bó ṣe rí rèé bẹ́ẹ̀ ni sà ṣe wá rí ilẹ̀ Nàìjíríà tẹ̀rí kò ń ṣẹlẹ̀ tó gún gbọ́dọ̀ jà ìpìlẹ̀ ní ogun ò ní jà wọ́n máa ṣe àfi tá bá ń jà láàrin ara wa o wọ́n ní Boko Haram wọ́n ní kinní kan wọ́n ní kinní kan wọ́n ní kinní mi lè sọ yẹn bẹ́ẹ̀ pé kí ogun kan dì láti kọ́ńtì kan kó ní òun máa jà Ọlọ́run ò ní gbà láyè ẹ lọ dìímú dáadáa ṣe wá rí ọ̀rọ̀ bí kinní kankan gbogbo Nàìjíríà ló dáa ṣùgbọ́n ẹ̀yà Yorùbá kọ́lọ́run túbọ̀ máa mí sí wọn nǹkan tó kù fún wọn òun ni pé ẹ̀tanú ogun kọ́ máa lérí ogun mú ní ogun jù ẹ lọ ogun ń ṣe nǹkan tán lè lérí ẹ̀ tán máa fi ògo fọ́lọ́run lórí ogun ibi tán máa ti ríra wọn yẹn. bàbá ẹ káàbọ̀ sí ìlú Lẹ́kì Lẹ́kì bẹ̀lẹ̀ wà báyìí ẹ ti kalẹ̀ Ọlọ́run ṣe Bógìjẹ bus stop ní Bógìjẹ access bus stop. eléyìí sá ẹ sì ní ẹ̀dínwó kan lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni ẹ bá mi sọ̀rọ̀ ká mọ́ lọ́jọ́ inú mi dùn nítorí pé Ọlọ́run ṣeun fún mi ẹ̀rí àwọn èèyàn ń wò bẹ̀tẹ̀ àwọn èèyàn nídìí ìrànlọ́wọ́ gan tí n bá wá ṣe èmi mo wà ń bẹ̀ láti ṣe ta ló wá fẹ́ ṣe tí n bá sọ pé mi ò ṣe Ọlọ́run agbẹ́ni tó dáa jù mí lọ àbẹ́ni tó kéré sí mi á jẹ́ kó ṣe ṣé understand ìyẹn ló jẹ́ pé mo á wo àwọn kan tó ń kígbe lórí fóònù láàárọ̀ yìí àwọn ò tí ì náwó tó máa ṣe àwọn ò tí mo ní òkè tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run gbogbo ògo mo mọ̀ pé ó dàbí pé ó mú palára wá nípa pé ọ̀rọ̀ kìíní bẹ̀tí mo fi ògo lẹ̀ fọlọ́run pé títí tóṣù yìí máa fi parí lóṣù táwa yìí o ìwọ tó bá ń gbọ́ mi báyìí lọ́wọ́lọ́wọ́ máa pè kó dẹ̀ máa búùkù 777-555-222 tiẹ̀ mo wà fún ẹ láti bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ̀ tóṣù yìí bá parí o lè má rí ní orí ọ̀fẹ́ yẹn mọ́ o èní nìkan ni mo decide pé máa ṣe bẹ́ẹ̀ bẹ̀tí àwọn tó ń ké lórí fóònù àwọn èèyàn Ọlọ́run náà ni ní ìwà lè fi wọ́n sílẹ̀ kí n wá sọ pé mi ò gbọ́ igbe wọn tọ́lọ́run dẹ̀ gbọ́ igbe tèmi so fún díẹ̀ yìí gbogbo ẹnikẹ́ni tó ń ta làkàkà ipò òun fẹ́ ra 77 òun fẹ́ ra o irú ẹ̀yin tọ́lọ́run gangan ẹlòmíà sọ pé Ọlọ́run bá òun sọ̀rọ̀ ẹlòmíà sọ pé òun lálàá ẹlòmíà sọ pé òun wò ó àsìkò ti wà fún ẹ títí di ìgbà tóṣù yìí máa parí kí é máa ka ìpínlẹ̀ báyìí tóṣù yìí máa fi parí o lè rà ní owó ìdajì
gbogbo product tá a bá ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá wá sí Bógìjẹ access bus stop wàá rà ní owó ìdajì títí tí oṣù máa parí tóṣù bá ti parí kẹ́nìkan tó máa sọ pé òun ò gbọ́ o ọlọ́run ti ń kéde ìgbàlà yẹn nísìn ọlọ́run á ràn gbogbo yín lọ́wọ́ àṣírí yín ààbò bó ṣe ti fẹ̀mí mú pé o fẹ́ lò ọ̀run á gbọ́ tiẹ̀ á fún ẹ lówó láti rà tó bá dẹ̀ ti rà ẹ̀mí máa jẹ́ kó ṣiṣẹ́ fún ẹ ìyẹn ló máa fi mọ̀ pé ọlọ́run nífẹ̀ẹ́ bó ṣe jẹ́ nìyẹn ó lè pè mí lórí nọ́mbà yìí 070 360 38757 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 070 360 38757 máa gbé tó bá pè so book tiẹ̀ nísìn ó wà ní Nàìjíríà wà lókè òkun book tiẹ̀ à send ẹ̀ sí ẹ through DHL ìwọ ló máa sanwó DHL ló bóde wà ní interstate àbẹ̀ gbé fún mọ́tò à send ẹ̀ sí ẹ gbogbo wa lórúkọ Jésù a ó rí gbàlà. Ó dàbọ̀.